dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára 24. Ìjọba Democratic Republic of Congo ti sọ pé èèyàn 111 ti jáde láyé lẹ́yìn tí àwọn ẹlẹ́wọ̀n kan gbìyànjú láti sálọ ní ìlú Kinshasa. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Jacquemain Shabani sọ pé ọta ìbọn ló pa ẹlẹ́wọ̀n 24 nígbà tí àwọn tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n náà yìnbọn sókè. Ó ní ọ̀pọ̀ àwọn míì ló kú látàrí bí wọ́n ṣe tẹ̀ wọ́n mọ́lẹ̀ pa. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn gbòde pé ọ̀pọ̀ ẹlẹ́wọ̀n ló kú níbẹ̀, ìjọba orílẹ̀-èdè náà kọ́kọ́ sọ pé èèyàn 2 péré ló pàdánù ẹ̀mí wọn. Lọ́dún 7 sẹ́yìn ni 4,000 ẹlẹ́wọ̀n sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n yìí kan náà tó jẹ́ ọgbà ẹ̀wọ̀n tó tóbi jùlọ lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn tó ń gbé lágbègbè ibi tí ọgbà ẹ̀wọ̀n náà wà sọ pé àwọn gbọ́ ìró ìbọn tó ń dún lákọlákọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá kò gbà kí àwọn akọ̀ròyìn dé agbègbè náà. Dádì Soso tó ń gbé lágbègbè ibi tí ọgbà ẹ̀wọ̀n ọ̀hún wà sọ fún iléeṣẹ́ ìròyìn pé láàrin aago 12 sí aago 1 òru ni ìró ìbọn ń dún lákọlákọ títí di aago 5 ìdájí. Ọ̀pọ̀ èèyàn ló kú níbẹ̀ tí àwọn kan sì sá lọ. Ó fi kún pé ṣe làwọn agbófinró ń kó òkú jáde níbẹ̀. Àwọn fídíò kan tí akọ̀ròyìn rí àmọ́ tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ ṣàfihàn ọ̀pọ̀ òkú nílẹ̀ tí àwọn míì sì ń kígbe fún ìrànlọ́wọ́ látàrí bí wọ́n ṣe tẹ̀ wọ́n mọ́lẹ̀ tí wọn kò sì lè mí mọ́. Ọ̀gbẹ́ni Shabani ṣàlàyé nǹkan bíi 60 èèyàn ló farapa níbẹ̀, wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Ẹgbẹ́ àwọn àjọfẹ́tọ̀ọ́mọnìyàn ti ké sí àwọn àjọ àgbáyé láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọgbà ẹ̀wọ̀n ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Maka ni wọ́n kọ́ ní nǹkan bíi ọdún 1950. Iléeṣẹ́ ìròyìn ní 1,500 ènìyàn ní ọgbà ẹ̀wọ̀n náà lè gbà, àmọ́ 14,000 ẹlẹ́wọ̀n ló ń gbé níbẹ̀. Kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká láti ìkànnì Jígí Alára 24 nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ìyá mi, bàbá mi, tẹ̀gbọ́n tàbúrò, ọmọdé tàgbà, ẹ má gbàgbé láti bá a subscribe sí ìkànnì Jígí Alára 24, ìkànnì tá ti máa mú ètò amúlùdùn àti ìdárayá wá fún yín. Ẹ ṣé o, títí dìgbà mìíràn tá ò fi ire àtayọ̀ pàdé. Ire o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.